bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa mímọ́ tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa. Aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtàgbára. Ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, ẹlẹ́ ó máa wà nígbà táyé kò ní sí mọ́. A dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún aláìlópin èyí tí àwa ń rí gbà lọ́dọ̀ yín lónìí. Ọlọ́run wa ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín. Olúwa Ọlọ́run ìmọ́lẹ̀ àti agbára wa, ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí. Ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn. Bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo ní orúkọ Jésù Kristi náà Olúwa àti olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ pé òun ló dá ọkàn wa sí títí di wákàtí yìí láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè tí yóò wá láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tí wọ́n wà nílé fún bí a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Oore ọ̀fẹ́ Ọlọ́run àti wà láàyè rẹ̀ yóò di mímọ̀ lórí ayé wa lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí a ti ń sọ lórí ètò yìí, a fẹ́ kí ẹ wádìí ìjọ Kristi níbi gbogbo tí ẹ bá wà, kí ẹ lọ béèrè béèrè tó ní nǹkan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run, tó ní nǹkan ṣe pẹ̀lú ìsìn mímọ́, tó sì ní nǹkan ṣe pẹ̀lú ìgbàlà ọkàn wa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àwọn ẹ̀kọ́ tá a sì ti kọ́ sẹ́yìn lórí ètò yìí Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀, ó wà lórí YouTube channel wa, Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀ YouTube channel. So ẹ lọ síbẹ̀, gbogbo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn túbọ̀ wò wọ́n ká jọ wádìí ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nínú àwọn fídíòs tá a ti ṣe sẹ́yìn. Àdúrà wa àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ̀ àtẹ̀mí òtítọ́ rẹ̀ kí ó bà lé wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kristi tó sọ ní ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22 pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan sí, a sì fògo fún orúkọ Olúwa. Kókó ẹ̀kọ́ tá a ní fún wa lónìí òun ni kí ni yóò ṣẹlẹ̀ lẹ́yìn ikú. Kí ni yóò ṣẹlẹ̀ lẹ́yìn ikú? Ẹ̀kọ́ tí a fẹ́ máa gbé yẹ̀wò ní sáà yìí, kókó ẹ̀kọ́ náà ó máa dálé lórí ẹ̀kọ́ ìgbà ìkẹyìn. Àwọn olóyìnbó á sọ pé doctrine of the last days. Àwọn ẹ̀kọ́ tá a máa gbé yẹ̀wò nìyí láti sáà yìí lọ. A wá fẹ́ wo kí ni Ọlọ́run sọ pé yóò ṣẹlẹ̀ tí ènìyàn bá kú, tí ènìyàn bá kúrò nínú ara. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́, gẹ́gẹ́ bí ìlànà, gẹ́gẹ́ bí gbogbo tá a gbọ́dọ̀ tẹ̀lé. Nítorí pé ní ìwà láàyè wa, wíwà láàyè wa kì í ṣe nípa agbára wa, kì í ṣe nípa ọgbọ́n wa tàbí nípa òye wa, bí kò ṣe nípa agbára àti wà láàyè Ọlọ́run. A lè rí kà nínú ìwé Genesis orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7. A sọ fún wa pé Ọlọ́run Olúwa sì fi erùpẹ̀ ilẹ̀ mọ ènìyàn, ó sì mí ìmí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Genesis 2:7. Genesis orí 2 ẹsẹ̀ 7 ló sọ bẹ́ẹ̀. Bí ènìyàn àkọ́kọ́ bí a ti dá sórílẹ̀ ayé nìyí. Genesis 2:7. Ó ní Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ ènìyàn,
ó sì mí ìmí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Bí ìwàláàyè ẹni àkọ́kọ́ bí ó ṣe bẹ̀rẹ̀ nìyí, bí a ṣe wá sórí ilẹ̀ nìyí. Àgbékalẹ̀ tí Ọlọ́run sì gbé kalẹ̀, àgbékalẹ̀ Ọlọ́run ni bí a ti dá ènìyàn ní àwòrán ara rẹ̀, gẹ́gẹ́ bí o ti ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ nínú ìwé Genesis orí kìíní, nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 26 26 sísàlẹ̀, tá a sọ fún wa pé Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Àgbékalẹ̀ Ọlọ́run nìyí. Táwọn èèyàn bá wá ń sọ pé Ọlọ́run kọ́ ló ṣẹ̀dá èèyàn, pé èèyàn jẹyọ, àwọn olóyìnbó bá sọ pé evolve, láti pé látọ̀dọ̀ monkey, pé ibi téèyàn ti jẹyọ nìyẹn kàn jẹyọ. Rárá o, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ fún wa. Tẹ́ bá kíyèsí ohun tá a sọ ní ọ̀sẹ̀ tó kọjá, la sọ fún wa nípa òdodo Ọlọ́run, the righteousness of God. Gbogbo àkọsílẹ̀ tọ́lọ́run kà àkọsílẹ̀ rẹ̀ nípa bí ìran ènìyàn ṣe wá sínú ayé, òdodo Ọlọ́run ni, òtítọ́ ni. Bí a ti dá ènìyàn sínú ayé nìyí, gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àti ọ̀rọ̀ Ọlọ́run ta níwèé Genesis orí 2 ẹsẹ̀ 7. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, kókó ẹ̀kọ́ tá à ń gbéyẹ̀wò ni pé kí ló máa ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá kú. What happens at death? A sì fẹ́ máa gbé onírúurú àwọn ẹ̀kọ́ yẹ̀wò tó nìkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ tó nìkan ṣe pẹ̀lú ìgbà ìkẹyìn, doctrine of the last days, ẹ̀kọ́ ìgbà ìkẹyìn. Àwa fẹ́ wo kí ni yóò ṣẹlẹ̀ tí ènìyàn bá kú. Bí a ti wà láàyè, bí ìran ènìyàn ti bẹ láàyè, ẹni àkọ́kọ́ tí a kọ́kọ́ dá tí í ṣe Ádámù, bí ó ti bẹ láàyè nìyí, bí a ti dá nìyí, Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ́ ènìyàn, ó sì mí ìmí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Bí a ti dá ènìyàn nìyí, ẹni àkọ́kọ́ bí a ti dá nìyí. Lẹ́yìn ìyẹn ni Ọlọ́run wá pàṣẹ pé kí wọ́n máa bí sí, kí wọ́n máa rẹ̀ sí, kí wọ́n sì máa gbáyìn lórí ilẹ̀. Bí a ti dá ìran ènìyàn nìyí. Bí a bá lóyún ènìyàn, Ọlọ́run á fi ẹ̀mí yìí sínú rẹ̀. Bí Ọlọ́run ṣe ṣètò rẹ̀ nìyí nínú ọ̀rọ̀ Ọlọ́run. A ò jẹyọ nípa nǹkan kan tó yàtọ̀ sí àgbékalẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa. Èyí táwọn èèyàn ń kọ́ oríṣiríṣi Darwinian theory about evolution. Kì í ṣe ohun tí Bíbélì sọ nìyí nípa bí a ti dá ènìyàn. Ọlọ́run fúnra ara rẹ̀ ló dá ènìyàn, ló fi erùpẹ̀ ilẹ̀ mọ́ ènìyàn, ó sì mí ìmí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Eléyìí gbọ́dọ̀ yé wa, àwa tá a nífẹ̀ẹ́ Ọlọ́run, tá a sì fẹ́ mọ Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ohun tá à ń sọ ni pé kí ni ó ṣẹlẹ̀ tí ènìyàn bá kú, tó ra fẹ́ máa gbé àwọn ẹ̀kọ́ ìgbà ìkẹyìn, a fẹ́ gbé yẹ̀wò. Kí ni Ọlọ́run sọ fún wa? Torí pé ohun gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ìyè, ìwà bí Ọlọ́run á ti fi hàn wá nínú ọ̀rọ̀ rẹ̀ nínú Bíbélì. Kí ni Ọlọ́run sọ fún wa? Ẹ ká lọ sí ìwé oníwàásù orí 12. Ìwé oníwàásù orí 12, kí ni Ọlọ́run sọ fún wa níbẹ̀? Ìwé oníwàásù orí 12, kí a wo ẹsẹ̀ 7 nípa tí ènìyàn bá kúrò nínú ara, tí ènìyàn bá kú kí ni ó ṣẹlẹ̀. Ẹ wo ìwé oníwàásù orí 12 ẹsẹ̀ 7. Ó ní nígbà náà ni erùpẹ̀ yóò padà sí ilẹ̀ bí ó ti wà rí, ẹ̀mí yóò sì padà tọ̀ Ọlọ́run lọ tí ó fi fún ni. Ní ìgbà tí èèyàn bá kúrò nínú ara, a sọ fún wa pé ara yóò padà sí ilẹ̀ bí ó ti wà rí, ẹ̀mí yóò padà tọ̀ Ọlọ́run ẹni tí ó fi fún ni. Ìwé oníwàásù orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7 ló sọ bẹ́ẹ̀. Báwo ló ti rí bẹ́ẹ̀? Báwo ni ara yóò ṣe padà sí ilẹ̀? Ìyẹn túmọ̀ sí pé ènìyàn, àwa ẹlẹ́ran ara, látọwọ́ erùpẹ̀ wá láti dá wa, gẹ́gẹ́ bí ó ta nínú ìwé Genesis orí 2 ẹsẹ̀ 7 pé Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ́ ènìyàn, ó sì mí ìmí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Bí ènìyàn yìí bá wá kú, Ọlọ́run sọ ní ìwé oníwàásù orí 12 ẹsẹ̀ 7 pé
nígbà náà ni ara yóò padà sí ilẹ̀, ẹ̀mí yóò padà tọ̀ Ọlọ́run ẹni tí ó fi fún ni. Ọlọ́run ló fi ẹ̀mí rẹ̀ fún wa nípa pé ó mí ìmí ìyè sí ihò imú ènìyàn sì di alààyè kan. Bí ènìyàn bá kúrò, bí ènìyàn bá kú, tí ẹ̀mí bá kúrò nínú ara, nítorí pé ìwé Jákọ́bù orí kejì ẹsẹ̀ kẹrìndínlógún sọ fún wa 26 pé ara tí ẹ̀mí bá ti kúrò nínú ara, ara ò já sí nǹkan kan. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, ó ní ara láìsí ẹ̀mí òkú ni. So bí ènìyàn bá kú, tí ẹ̀mí kúrò nínú ara, a sọ fún wa pé yóò padà tọ̀ ta ni? Yóò padà tọ̀ Ọlọ́run lọ ẹni tí ó fi fún ni. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run nìyí. À ń wo ẹ̀kọ́ ìgbà ìkẹyìn, a sì fẹ́ wo ohun tí yóò ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá kú. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ọlọ́run tí a ń sìn, Ọlọ́run alààyè, Ọlọ́run alààyè ni. A lè sọ fún wa pé kí ni yóò ṣẹlẹ̀ sí ara yìí, ẹ̀mí àti ara wa tí a bá kúrò nínú ara. A lè tún jẹ́ ká mọ̀ pé ǹjẹ́ ọkàn ǹjẹ́ ó máa gbé nínú ara títí tí a bá ti kúrò nínú ara bí? Kí ni Bíbélì sọ? Bíbélì fi ẹ̀kọ́ onírú ó fi hàn wá, ó sì ṣàlàyé ara rẹ̀ fún wa nínú ìfẹ́ Ọlọ́run. Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kíyèsí òun ni pé a sọ fún wa nínú Bíbélì pé gbogbo àwọn tí ó ti kúrò nínú ara tí wọ́n ti kú, a ní ibì kan tí a fi wọ́n pamọ́ sí tí a ń pè ní ibi ipò òkú. Eléyìí gbọ́dọ̀ ṣe pàtàkì, ó gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí, torí pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ la àwọn èèyàn tí ń kúrò nínú ara. Kí ló sì fà á tí àwọn èèyàn kúrò nínú ara? Ẹ̀ṣẹ̀ ló bí ikú, ikú sì bọ́ sórí gbogbo ènìyàn, gẹ́gẹ́ bí ohun tí ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 12 tí ó kọ́ wa. Tá a bá sọ nípa ikú, a gbọ́dọ̀ lóye ohun tí a ń pè ní ikú. Kí ni àwọn àgbékalẹ̀ àti àlàyé tí Bíbélì pè ní ikú fún wa? Àgbékalẹ̀ àkọ́kọ́ tí Bíbélì pè ní ikú fún wa ó ní pé ní ìgbà tí ẹ̀mí bá kúrò nínú ara, separation of the spirit and the body, ohun tí a ń pè ní ikú nìyí. Bí ènìyàn bá kúrò, bí ẹ̀mí bá kúrò nínú ara ènìyàn, ara yà kò ní wà láàyè, ara yà di kíkú. Ìtumọ̀ àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni kí ni Jésù Kristi Olúwa wa kọ́ wa nínú ìwé Matthew orí 20, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 20 verse 18. Kí ni Ọlọ́run sọ fún wa níbẹ̀? Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Okay. Ó ní 18, ó wò, àwa gòkè lọ sí Jerusalem, a ó sì fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé lọ́wọ́, a ó sì dá a lẹ́bi ikú. Now, ìyẹn túmọ̀ sí pé ìtumọ̀ àkọ́kọ́ ni pé ikú tí a sọ yìí ó túmọ̀ sí pé physical death, ìyapa láàrin ara àti ẹ̀mí. Ohun tá à ń pè ní ikú ní èdè olóyìnbó death, ó ní ìyapa, separation láàrin ẹ̀mí àti ara. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìtumọ̀ kejì tí a rí ọ̀rọ̀ ikú nínú Bíbélì ó ní kéèyàn máa gbé ìgbé ayé búburú níwájú Ọlọ́run. Kí ni Tímótì Kínní orí 5 ẹsẹ̀ 6 kọ́ wa? Tímótì Kínní orí 5 ẹsẹ̀ 6 kí ló kọ́ wa nípa ọ̀rọ̀ tí a ń pè ní ikú? Ó fi ẹsẹ̀ wa múlẹ̀. Ìwé Tímótì Kínní orí 5 ó ṣàlàyé ara rẹ̀ fún wa. Ẹ wo ẹsẹ̀ 6. Ẹ gbọ́ o. Ó ní ṣùgbọ́n ẹni tó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ, ó kú ní ìgbà tó wà láàyè. Ìtumọ̀ kejì tí a sọ fún wa nípa ikú nìyí. So bí ènìyàn bá ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, a sọ fún wa pé ó ti di òkú ní ìgbà tí ó wà láàyè. Ìtumọ̀ kejì ní eléyìí gbọ́dọ̀ yé wa. Ìtumọ̀ kẹta, kí ènìyàn ó kú nípa tẹ̀mí sí ẹ̀ṣẹ̀. Tá bá sọ nípa ikú, a sọ pé kí ìyapa wà láàrin ara àtẹ̀mí. Àkọ́kọ́ nìyẹn. Èkejì, kí ènìyàn máa gbé ìgbé ayé búburú. Èyí tí ìwé Tímótì Kínní orí 5 ẹsẹ̀ 6 sọ fún wa pé ẹnikẹ́ni tó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ, ó ló kú ní ìgbà tó wà láàyè. Ìtumọ̀ kẹta ni pé kí ènìyàn kí ó kú nípa tẹ̀mí sínú ẹ̀ṣẹ̀. Kí ni Kólósè orí kejì? Kí ni ẹsẹ̀ 13 rẹ̀?
kí ni ó kọ́ wa? Ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ Kólósè orí kejì ẹsẹ̀ 13 ó ní àti ẹ̀yin tí ó ti kú nítorí ẹ̀ṣẹ̀ yín àti àìkọlà ara yín mọ̀ ní ẹ̀yin ni ó sì ti ṣòdì ẹ̀yin sì ni ẹ̀yin tí ó sì ti sọ di ààyè. Tí ìtumọ̀ ikú ìkẹta ni pé kéèyàn ó kú nípa tẹ̀mí sí ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí ohun tí ìwé Kólósè orí ìkejì ẹsẹ̀ 13 yẹn túmọ̀ sí pé kí a yàyàn nípa kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run, separated from God, kí a yàyàn nípa kúrò ní ọ̀dọ̀ Jésù, kúrò ní ẹ̀mí Ọlọ́run, èyí tí ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 18 4:18 tó kọ́ wa. Bí ènìyàn bá ti di òkú, tí ènìyàn bá ti di òkú sínú ẹ̀ṣẹ̀, ìyẹn túmọ̀ sí pé èèyàn ti kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run. À ń gbé àlàyé kalẹ̀ nípa ọ̀rọ̀ tí a ń pè ní ikú ìkẹrin. Èyí tó túmọ̀ ìkẹrin túmọ̀ sí pé kéèyàn jẹ́ ẹni ẹ̀mí, spiritually dead in sin. Kí ìgbé ayé tí ènìyàn ń gbé kó jẹ́ ìgbé ayé tó dòkú sí ẹ̀ṣẹ̀. Ìtumọ̀ ìkẹrin tí a sọ nípa ikú nìyí. Kí ni ìwé Róòmù orí 6 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 sí 6 tó kọ́ wa, ó ní ǹjẹ́ a ó àti wí kí àwa kí ó jókòó nínú ẹ̀ṣẹ̀ kí oore ọ̀fẹ́ Ọlọ́run máa pọ̀ sí bí? Ká má rí. Àwa ẹni tí ó ti kú sí ẹ̀ṣẹ̀, àwa ó sì yá ṣe wà láàyè nínú rẹ̀ mọ́? Tàbí ẹ kò mọ̀ pé gbogbo wa tá ti baptisi sínú Kristi Jésù àti baptisi wa sínú ikú rẹ̀? Ǹjẹ́ a fi baptism sínú ikú sí wá pọ̀ pẹ̀lú rẹ̀, pé gẹ́gẹ́ bí a ti jí Kristi dé kúrò nínú òkú nípa ògo Bàbá, bẹ́ẹ̀ ni kí àwa pẹ̀lú kí ó máa rìn ní ọ̀tún ìwà? Ẹ wo ẹsẹ̀ 5. Nítorí bí a bá ti so wá pọ̀ pẹ̀lú rẹ̀ nípa àfarawé ikú rẹ̀, a ó sì so wá pọ̀ pẹ̀lú rẹ̀ nípa àfarawé àjíǹde rẹ̀. Nítorí àwa mọ̀ yìí pé a kan ògbólógbòó ọkùnrin wa mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀ kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́. So ènìyàn lè nípa tẹ̀mí kó kú sí ẹ̀ṣẹ̀, kí ìgbé ayé rẹ̀ kó jẹ́ ìgbé ayé tó ti pa ẹ̀ṣẹ̀ run, kí ìgbé ayé rẹ̀ kó jẹ́ ìgbé ayé tí à ń gbé nípa ti Ọlọ́run nígbà gbogbo, lọ́nà gbogbo àti ní gbogbo. Ìtumọ̀ ìkarùn-ún tí à ń sọ nípa tẹ̀ṣẹ̀ ni. Ìtumọ̀ ìkẹfà tí à ń sọ nípa ti ẹ̀ṣẹ̀, òun ni nípa ti ikú, òun ni ikú ìkejì. Èyí tí ìwé Ìfihàn orí ìkejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11 tí ó kọ́ wa. Ìwé Ìfihàn orí ìkejì nígbà tá a wo ẹsẹ̀ 11 nípa ikú ìkejì, ẹ̀gbọ́n tó sọ ni. Ó ní ẹni tí ó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun kì yóò fi ara pa nínú ikú kejì. So ìtumọ̀ tí a gbé kalẹ̀, tí Bíbélì gbé kalẹ̀ nípa ikú oríṣìí 6 ni. Àkọ́kọ́ kí ìyapa wà láàrin ara àtẹ̀mí, tí í ṣe pé kéèyàn ó kú nípa tara. Èkejì, òun kéèyàn máa gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, èyí tí Tímótì Kini orí 5 ẹsẹ̀ 9 sọ fún wa pé ẹni tó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ ó lè tukú nígbà tó wà láàyè. Ìkẹta, kí ènìyàn di òkú, spiritually dead in sin, kí ó jẹ́ ẹni tí ìgbé ayé rẹ̀ wà nínú ẹ̀ṣẹ̀ pátápátá, èyí tí a ti yà á nípa láàrin òun àti Ọlọ́run, torí pé Ọlọ́run kì í fojú rí ẹ̀ṣẹ̀. Ìkẹrin, ó rí pé kí ìgbé ayé téèyàn ń gbé kó pa ẹ̀ṣẹ̀ run, kí ènìyàn gbé ìgbé ayé tó pa ẹ̀ṣẹ̀ run. Ìkarùn-ún, ó ní ikú ìkejì, èyí tí a rí kà nínú ìwé Ìfihàn orí kejì ẹsẹ̀ 11 pé a kò gbúdọ̀ jẹ́ni tí yóò fara pa
nínú ikú ìkejì. Àlàyé tí Bíbélì ṣe fún wa nípa ọ̀rọ̀ tí a ń pè ní ikú nìyí. Àwa sì ń béèrè pé kí ni ó ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá kú. A sì padà sí ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Oníwàásù orí 12 nígbà tá a wo ẹsẹ̀ keje. Ó ní nígbà náà ni ara yóò padà sí ilẹ̀, ẹ̀mí yóò padà tọ̀ Ọlọ́run ẹni tí ó fi fún ni. So bí ènìyàn bá ti kúrò nínú ara, ìyapa wà, ara yìí yóò padà sí ilẹ̀ torí pé kò ṣàǹfààní fún ẹnikẹ́ni, kò ṣàǹfààní fún àwọn tó wà láàyè. Bí ẹ̀mí bá ti kúrò nínú ara, a ní láti gbìn sínú ilẹ̀, ẹ̀mí ara yìí á láti gbé ara sínú ilẹ̀, ẹ̀mí yóò wá padà tọ̀ Ọlọ́run lọ ní ibi ipò òkú láti lọ dúró de ìdájọ́ Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àlàyé tí Bíbélì ṣe nìyí nípa tí ènìyàn bá kú, pé kí ni yóò ṣẹlẹ̀. Ikú jẹ́ èrè ẹ̀ṣẹ̀. Ó ta rí nínú ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 12. A sì sọ fún wa pé Sátánì ó ní òpùrọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, apààyàn sì ní ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 40 44, nítorí pé òun ló mú ìran ènìyàn bọ́ sínú ẹ̀ṣẹ̀. Ó sì ti mọ̀ pé bí ìran ènìyàn bá ti bẹ̀rẹ̀ sí wọnú ẹ̀ṣẹ̀ lọ, ohun tí yóò jẹ́ òpin rẹ̀ òun ni ikú. Jésù Kristi sì wá láti wá pa iṣẹ́ èṣù run, láti sọ agbára Sátánì àti agbára ikú láti sọ di asán lórí àwọn tó gba Kristi gbọ́. Kristi wá láti wá pa iṣẹ́ èṣù run àti agbára ikú, láti sọ agbára ikú di aláìlágbára lórí àwọn tó gba Kristi gbọ́. Ìdí ẹ̀ ni Kristi fi ń sọ̀rọ̀ ìyè fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn tó gbà á gbọ́. Kristi ń sọ̀rọ̀ ìyè fún ogúnlọ́gọ̀ àwọn èèyàn tó gbà á gbọ́, pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ gbà òun gbọ́, bí ó bá tilẹ̀ kú yóò yè. Ohun tí Kristi Jésù wá ṣe ni pé ó gba agbára lọ́wọ́ ikú, ó sì gba agbára lọ́wọ́ Sátánì láti bà iṣẹ́ Sátánì jẹ́ lórí ìran ènìyàn. Eléyìí gbọ́dọ̀ yé wa. Kí ni ìwé Hébérù orí 2 ẹsẹ̀ 14 kí ló kọ́ wa? Ìwé Hébérù orí 2 ẹsẹ̀ 14 kí ló fi ẹsẹ̀ wa múlẹ̀? Ẹ gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹsẹ̀ 14, ó ní ǹjẹ́ ní ìwọ̀n bí àwọn ọmọ ti ń ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun pẹ̀lú ṣe alábàápín nínú ọ̀kan náà, kí ó lè pa ikú, kí a lè ti pa ikú pa ẹni tí ó ní agbára ikú run. Èyí ni ní Èṣù. Jésù Kristi wíwá rẹ̀ sínú ayé ó ní láti pa ẹni tó ní agbára láti pa ikú run. Ó ní Èṣù. Ilé gbọ́dọ̀ yé wa. Ilé gbọ́dọ̀ yé wa. Alẹ́ tó rí ka nínú ìwé Tẹsalóníkà kínní, pàápàá mo fẹ́ ka wo ẹsẹ̀ Bíbélì Tẹsalóníkà kínní orí 3 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5. Tẹsalóníkà kínní orí 3 ẹsẹ̀ 5. Ó ní nítorí èyí, nígbà tí ará èmi tí kò lè gbà mọ́, mo sì rántí kí èmi kí ó lè mọ ìgbàgbọ́ yín tí olùdánwò nì bá ti ń dán yín wò lọ́nàkọnà sí kìkì wa tí ń jẹ́ asán. Now, ọ̀rọ̀ Ọlọ́run fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ikú Sátánì ló mú wá sínú ayé nítorí ẹ̀ṣẹ̀ tí a dá sí òfin àti ìlànà Ọlọ́run. A sì jẹ́ kí a mọ̀ pé Sátánì, ìdí tí Kristi fi wá, ó ní láti wá gba agbára lọ́wọ́ ẹni tó ní agbára lórí ikú tí í ṣe Sátánì. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ikú nípa ti ẹ̀ṣẹ̀ òun ni iṣẹ́ tí Sátánì ń ṣe.
nípa Jésù Kristi wá mú ìyè wá nípa òdodo. Oníṣẹ́ tí Jésù Kristi Olúwa wá ṣe. Sátánì iṣẹ́ rẹ̀ ó ní láti mú ikú wá nípa ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n Jésù Kristi ó wá láti wá mú òdodo wá, èyí tí ń ṣe iṣẹ́ Jésù Kristi. So ohun tá à ń gbéyẹ̀wò, tá ó máa bẹ̀ sí gbéyẹ̀wò, ó ní àwọn ẹ̀kọ́ ìgbà ìkẹyìn. Ohun tá a sì kọ́kọ́ gbéyẹ̀wò ni pé kí ni ó ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá kú. So onírúurú ẹ̀kọ́ táwọn ènìyàn ń kọ́ nípa ohun tó bá ṣẹlẹ̀ nípa lẹ́yìn ikú. Eléyìí gbọ́dọ̀ yé wa pé ohun tí Bíbélì gbé kalẹ̀ ní òun sì la gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìfẹ́ Ọlọ́run. Bí èèyàn bá kúrò nínú ara, bí ẹ̀mí bá kúrò nínú ara, ara náà yóò di òkú, yóò sì padà sínú ilẹ̀. Jésù Kristi wá láti wá fún wa ní ìyè, torí pé it is inevitable, a ó kúrò nínú ara lọ́jọ́ kan. Ẹ̀mí wa yóò sì padà tọ̀ Ọlọ́run lọ fún ìdájọ́ gbogbo tí a ti ṣe. Ìyẹn ni ó wà nílé. Ọlọ́run fẹ́ ká ṣàkíyèsí pé a ti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn ikú ìdájọ́. A gbọ́dọ̀ ṣetán láti pèsè ara wa sílẹ̀ fún ohun tí a ń pè ní ikú, torí pé tó bá dé kò sí àyè fún ìrònúpìwàdà, kò sí àyè fún àtúnṣe, kò sí àyè fún ohunkóhun mọ́ bí kò ṣe pa ó lọ dojú kọ ìdájọ́ Ọlọ́run. Ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú sí ẹ̀bẹ̀ wa àti àdúrà wa sí Ọlọ́run pé kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ kí àwa kó lè máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ àti láti mọ ohun tí Ọlọ́run fẹ́ ká mọ̀ nípa ẹ̀kọ́ ìgbà ìkẹyìn lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí ẹ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tí wọ́n pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A ó tuntun nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláàyè Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi náà Olúwa àti Olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.